grandma. Bí ikú ló lóko ni, bí pàkúté ni, I will let you know. Because ó dà pé ìyàwó ẹ̀ ojú yín ló ń tì ó àìjẹ́ bẹ́ẹ̀ bóyá kò bá tiẹ̀ ti pa sínú ilé. Tí ìyàwó wọn tó bá ń jí pẹ̀lú wọn nulẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run á bá yín. Bẹ́ẹ̀ yẹ yóò padà yẹlẹ̀ ni olórí burúkú sojú sọ́ńdò bíi ẹyin alákan abẹ́rẹ́ ẹnu pàǹtẹ́ bíi lámbébé túwó. Àṣẹ ìlò lè tó wà nínú ilé. Ó kúkú yé o pa. Ṣé bí mo wọlé lẹ́sìn kò sáwọn tó pàdé mi tó yá mọ sí ẹgbẹ́ báàgì wa. Torí wípé bí àmì tí ìbí wọn fún ẹ kó máa fi Káyọ̀mí àtọmọ ẹ̀ kó máa fi rẹ́bi jẹ nínú. Bọ́ọ̀lù bẹ́ẹ̀ kí ló máa ń ṣe gan. Èmi mọ̀ pé kò fẹ́ fi Káyọ̀mí. Ó fẹ́ Ọlámilékan ó fẹ́ ó ń parọ́ ni. Amúbáyé ó confirm pé yes ọkọ ẹ ń ṣe ìṣekúṣe pẹ̀lú obìnrin. Bẹ́ẹ̀ni. Nínú ilé mi wà á mú kan Ọlámilékan á mú kan. Tó bá tún fi ojú ṣe wò bí tí máa fún ẹ nígbàjú. Níbo ló bí ẹ tó bẹ̀ yẹn? Níbo ló wà sí kí ló ṣẹlẹ̀ sígbà tó wà lágbọ̀n lórí? Níbo ló wà báyìí? Ìyàwó ẹ̀ la ìgò mú ẹ lórí. Ìrọ̀lẹ́ kéré wo nìyẹn? What kind of place is that? Bẹ́ẹ̀mi kí n bá yín bẹ̀wọ̀n. Ẹ̀jọ̀ gba tèmi ń bẹ̀ yín kọ́ tí mo ń bẹ̀ yín pé kẹ́ ṣe sùúrù pẹ̀lú ọkọ yín ṣebí kò lẹ fọ́mọ wọn lórí. Tó bá ti kú kọ́. I am pregnant for you. This is something I have been longing for. This is something I know you want. Kò lè rọ́mọ bí. Àfìgbà tí Ọlámilékan bá tó gbé ìyàwó kejì. Now wọ́n ti pè mí lábẹ́ fúnra dáadáa mo fẹ́ tún fún yẹn jáde. Lẹ́nu gangan ni màá pe ọpọlọ ẹ̀ wá sí láti bá sọ̀rọ̀. Nǹkan tó ti ṣẹlẹ̀ sí mi ní life mi tó bá ṣe obìnrin mi ó ṣeé ṣe kó ti parẹ́ dà. Wọ́n ṣe àdúrà kan ní òru àdúrà yẹn máa ń ṣerú ní gbogbo ìgbà ní òru kí ni àdúrà náà dálé lórí gan-an. Ṣódà ẹ jẹ́ ká bíra o ṣódà ẹ jẹ́ ká bíra ṣódà ẹ jẹ́ ká bíra o ṣódà ẹ jẹ́ ká bíra ṣódà ká gbẹlẹ́yàmẹ̀yà láàyè lórílẹ̀‐èdè wa ṣódà ká gbà á láàyè ẹlẹ́yàmẹ̀yà àbáwọn kan jẹ́ alóyún ibi àbímọ ọ̀run kò ní sífẹ́ kò ní sí ṣọ̀kan orílẹ̀-èdè kan kò ní gún régé Haúsá kò ní fẹ́ràn Yorùbá Ìgbò kan kò ní bá Haúsá ṣe Yorùbá máa pé káàárọ̀ oòjíire sóun ní tàwọn a ó kẹ̀yìn síra ọ̀rọ̀ àtàkùn. Àtẹ̀mí ní pé kí n gbà ọ́ kí n má gbà and I've told you
times without number. I love you. I love you. I love you. And that is why you are still under the same roof with me. Excuse me. Kí ló ń bá mi sọ? Kí ló ń sọ? Kí ló ń jáde ní ẹnu ẹ̀? Ó gbé nǹkan tó ń sọ ni. Mo ṣe ní kó má fẹ́ mi. Ó wá sọ fún mi pé ìwọ ni mò ń bá lọ́jà. Ìwọ tí mò ń bá lọ́jà. Màmá ẹ̀ ni mò ń bá lọ́jà. Ẹ̀yin Yorùbá, wọ́n máa sọ lọ́dọ̀ wọn. Wọ́n ní fámílì ọkọ nìyàn máa ń fẹ́. Kì í ṣọkọ nìyàn fẹ́. So òun jẹ́ kó yé mi sí pé o lè dá mi fẹ́ tí màmá ẹ̀ ò like me. Màmá ẹ̀ ó tún sọ débi pé kò lọ fẹ́ ẹni tó wàlà àti tó fi ìgò kọlà fún. Ṣé o fẹ́ gbòòtọ́? Ṣé orí tó bá kọ́ wá ní 10, 20, 30 tí wọ́n kọlà sí wọn lẹ́kẹ̀ẹ́ máa plus wọn máa minus máa tún add sí làẹ̀kẹ́ wọn ni then I will kick them out like a piece of sand here. Yes. Stop it! I mean stop it! Just stop it! Fash, don't you understand? You are a Yoruba guy. I mean, ọmọ Yoruba ni ẹ́. Yoruba to the core. Pure Yoruba. Bàbá ẹ̀ Yoruba. Ìyá ẹ̀ Yoruba. Fash, ṣé crime ni láti jẹ́ ọmọ Igbo? Why? See, and she allowed tribalism in relationship. I mean, it's killing me. It's killing me. Gbọ́ mi jọ ti Ọlọ́run. Ó dà pé tèmi àti ẹ bá jọ ń sọ òyìnbó. Tá a jọ ń dàrú mọ́ra bí àdàlú. Ó dà pé Ọlágídé, listen, mo ti sọ fún ẹ. Yes, ọmọ Yorùbá ni mí, pọ́nbélé. Àwọn òbí wa máa fi ọ̀nà hàn wá ni. Ó wá kù sọ́wọ́ àwọn ọmọ wọn láti gbà or láti má gbà. I've told you. You come first, not my family. It is you. You come first, as long as it has to do with me. Ṣódà ẹ̀jẹ̀ kábìrà o. Ṣódà ẹ̀jẹ̀ kábìrà. Ṣódà ẹ̀jẹ̀ kábìrà o. Ṣódà ẹ̀jẹ̀ kábìrà. Ṣódà kágbẹ́lẹ́yàmẹ̀yà láàyè lórílẹ̀‐èdè wa. Kódà kàgbà láàyè ẹlẹ́yàmẹ̀yà àbáwọn kan jẹ́. Alóyún ibi àbímọ ọ̀rọ̀. Kò ní sífẹ́ kò ní sí ṣọ̀kan. Orílẹ̀‐èdè kan kò ní gún régé. Haúsá kò ní fẹ́ràn Yorùbá. Ìgbò kan kò ní bá Haúsá ṣe. Yorùbá máa pé káàárọ̀ oòjíire. Ṣóun ní tàwọn a ó kẹ̀yìn síra ọ̀rọ̀ àtakora. Ubangigi Ọ̀sánóbùwà Elédùmarè orúkọ kan la pè lóríṣìí ọ̀nà. Ṣówádà 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 ká pín fúnra wa. Ṣówádà ṣódà ẹ̀jẹ̀ kábìrà o. Ṣódà ẹ̀jẹ̀ kábìrà. Láìsí ìṣọ̀kan láàrin wa ìtàjẹ̀ sílẹ̀ àwa jọba ìrànlọ́wọ́. Hello Fash. Ọ̀gá o. Kí ló dé tó wá sí mítí mo pè lẹ́ni? Mi ò bínú. Ọlọ́run. Ìwọ gan kún ara wọn tó jẹ́ kí n pe mítí yẹn o. Ohun tí mo pe mítí ni lórí kì í ṣe nǹkan tó le. Sẹ́rí wọ́n ní kò yẹ ká máa ṣe iṣẹ́ bí ẹni ká máa jẹ̀jẹ̀ ìlérí. Mo wá rò pé ẹ̀yin tẹ́ ń fara ṣiṣẹ́ fún ilé iṣẹ́ yẹn tẹ́lẹ̀ tí ó lóòótọ́ pé at least ó yẹ ká wà nǹkan kan ṣe fún yín torí pé àríṣe àríkà ni bàbá rẹ̀ gún. Ohun tá a bá dẹ̀ sí lónìí ọ̀rọ̀ kan ní ọ̀la. Yes, mo wá rò pé ó yẹ ká máa ya ilówó kan bíi 10 million. So tẹ́ bá tiẹ̀ wá lò tán ẹ̀ dà padà á tún ya ẹlòmíì. So tẹ́nìkan bá ti lò tán á ya ẹlòmíì.
but ẹ lè fi wáṣẹ́ kan máa ṣe tàbí kẹ́ fi dá ìyàwó yín lókòwò but ilé iṣẹ́ láti mánítọ̀ owó yẹn tẹ́ ẹ̀ fi nínàkúnà because ẹ mọ̀ pé ibi tó wẹ̀ tó ti wá náà kò rọrùn so láti mánítọ̀ ẹ̀ kò tọ́pẹ́ nǹkan kan tí mo kàn fẹ́ kẹ́ mọ̀ ni pé kò sí oríire kan fún olórí táwọn ọmọ ẹ̀ ń rún pa yes lágbára ọlọ́run agbórí ẹ̀yin náà sókè mo ṣe wà yìí náà mímọ̀ sí mi kọ́ orí ọ̀fẹ́ ọlọ́run ni so nǹkan tọ́pọ̀lọpọ̀ àwọn olówó wa kì í rò nìyẹn kájọ lówó èèyàn mélòó ló fẹ́ kájọ là mo mọ̀ pé lágbára ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ ẹ dá tẹ́ ẹ jó lóòótọ́ ẹ máa soríire ìbànújẹ́ ò lè fẹ́ yìí kò tọ́pẹ́ ok àti ìmúrúkọ yẹn tó bá di Monday bóyá òun náà jọ ìwọ̀n wà forúkọ lẹ̀ sọ máa tó ni ọlọ́run lè sí kó jẹ́ pé òun náà ló máa mú number 1 that's all right kò tọ́pẹ́ ok o ṣe. ó máa yá yín lé ní kọ́kọ́ mú un náà ó yà gan lé mi. ọ̀fùgán ti ibẹ̀ ṣé kí n bá yín. òtítọ́ nbọlẹ wa lọ tẹ títorí òjẹ kìtọ n'òdúró ló dúdú tẹ kàn tẹ nbọlẹ ń lọ. màmá Maria ló bímọ láti jẹta wọn á ní kí n débẹ̀ lẹ́nu kó má ṣe kọjọ mímì mo ìṣe máa lọ síbẹ̀. ẹ ti o tí ì lè lọ báyìí jẹ́ kí n jẹun náà ó jẹ mí kọ́. wọ́n ti wà ní dáìrì mi ti sèé jẹ́ ká lọ jẹ tí bá jẹun tán tó bá jáde bó o ní jáde màmá. àwọn ọmọ ìtìdè. Doris ó máa ga ọ ọ̀rọ̀ àwọn ìyá ọkọ yìí wàhálà mà ní. ó tiẹ̀ mọ nǹkan tó ń jọ mí lójú nínú ọ̀rọ̀ ìyá yìí ìyá Fáṣì bá Fáṣì sọ̀rọ̀ kò mọ̀ pé mò ń gbọ́ gbogbo bọ́ yẹn ń sọ̀rọ̀ ẹni mò ń fetí kọ̀rọ̀ tó ń sọ àfi báyìí pé gbogbo ọ̀rọ̀ tó ń sọ nínú ilé kò tó wọn bá tún ṣe dé gáràjì tá a fẹ́ wọ mọ́tò pàǹbọ̀ wá sẹ́kọ̀ọ́ òbí pè màmá ẹ̀ tún sì pé sẹ́yìn ó tún ṣe wọ́n ọ̀nà ẹ̀ pé kó má fẹ́ mi pọ́mọ yíbò ni mí torí pé mo jẹ́ ọmọ yíbò ṣé mo ṣe lọ́hùn ni àbí yíbò kì í ṣèyàn nígbà tẹ́mi àti Fáṣì tájọ́ ń fà á tá fi ń rẹ ọjọ́ jíjẹ ọjọ́ àìjẹ ọjọ́ tó ọ̀kẹ́rẹ́ àti èmi àti ẹ̀ tájọ́ ń débi sùn ìyá Fáṣì ò ní kó má fẹ́ yíbò nísìnyí tó wá délẹ̀ tó ti wá ń déyàn bò tó ti ríṣẹ́ òun ni mo ṣẹ̀ wá dọmọ yíbò tí Fáṣì ò gbọ́dọ̀ fẹ́ àmín ó dùn mí ó ń dùn ẹlẹ́dàá mi ń fọ́ mi. kí wàá ní Fáṣì sọ. ṣe rí ọ̀rọ̀ tó sọ yẹn nípa ti Fáṣì ibi téèyàn ò sí ọlọ́run wà ń bẹ̀ Fáṣì sọ̀rọ̀ dáadáa ó ní kí má dá mọ́ ọmọ òun lóhùn ọ̀rọ̀ ẹnu lásán ni ṣé ìyá òun ló máa yàn fóun ni at least òun mọ nǹkan tó dáa òun mọ bí ta ti jọ ń bọ̀ ọ̀rẹ́ mi ọkùnrin ni má jẹ́ kí n parọ́ tán àwọn obìnrin gan afẹ́ lọ́kàn ju ọkùnrin lọ ṣé o mọ̀ pé tóbìnrin bá lọ́ọ̀bù èèyàn nǹkan tó bá fẹ́ ló fẹ́ ìyá àti bàbá ò lè sọ pé kó má fẹ́ kinní yẹn mọ́ àmọ́ ọkùnrin kan tó bá sọ̀rọ̀ láàrin ìṣẹ́jú kan sí méjì ó máa change ọkọ ẹ̀ kí má lọ end up láti lose tó bá lọ gbọ́ nǹkan tí màmá ẹ̀ sọ ṣé o mọ̀ pé tèmi gbé nìyẹn. kò sí problem tí Fáṣì bá ṣàti fọkàn ẹ balẹ̀ pé kò fọkàn balẹ̀ wọn náà fọkàn balẹ̀ àbí mi ń wà ọ̀tọ̀ ní nǹkan tí mo ti ẹ̀ pè é fún tẹ́lẹ̀ ṣùgbọ́n bó ṣe pariwo máa bọ̀ yẹn ló tẹ̀ jẹ́ kí n gbàgbé gẹ̀ẹ́sẹ̀ tí mo rí. No, I'm not good in guessing, so a ní mo rí Chibuzo. Chibuzo. ọkọ ẹ skul yẹn mà ní tẹjọ máa ń káàkiri. Báwo ni kí ló ṣẹlẹ̀ sí? Ọlọ́run tó bá rí Chibuzo ó ti lówó lọ́wọ́ ó ṣọ́ra ṣe ló ń lọ lóyìnbó ó ń lọ ń bọ̀ ni ó béèrè ẹ o mo dẹ̀ ti promise ẹ pé màá mú ẹ wá kẹtì ẹ ríra kẹ sọ̀rọ̀. ó yẹ kó sọ fún náà. ó sọ fún mi tí fẹ́ má rí kí n bá mi ṣe ń ṣe báyìí ṣórí Chibuzo yẹn ó sì láìkẹ́ tó bá rẹ̀ àti sọ̀rọ̀ 5 minutes ó béèrè tó 1 million times Doris nǹkan máa fún ẹ pé ráyé ẹ sọ̀rọ̀ ó mọ after all ìlú kan náà lẹ ti jọ wá màá so pé Chibuzo jẹ́ ká pè. ọmọ bó ṣe ronú ṣe ronú bí ẹ̀fọn tó gbọ́dọ̀ tí mo sọ kalẹ̀ nísìnyí ọ̀rọ̀ Chibuzo kí lọ fẹ́ Chibuzo kí n fi Fáṣì sílẹ̀ mo má bá mi sọ̀rọ̀ jẹ́ ká màá jẹ́ kí wá sí orí fún mi fẹ́ dé kẹ́mísì bẹ́ẹ̀. jálọ.
Congratulations, sir. Professor N.T. Bossy, sir. Ó ti bọ́ sí. Ẹ ṣé gan sá o. Ọlọ́run á máa ṣe inú iṣẹ́ tí yín náà. Gbogbo nǹkan tẹ́ bá ti ń dáwọ́lé báyìí yóò máa yọrí sí rere ni o. Tẹ́ bá ti ń lù á máa dùn fún yín ni. Ẹ ṣé gan, inú mi dùn. Ẹ̀sà, ìgbà wo wá ní chẹ́ẹ̀kì yẹn máa bọ́ sí? Ọ̀kan tó máa ṣẹlẹ̀ ni pé abẹ́ tó Monday kò tó lè ready. Nǹkan tó kọ́ ṣẹlẹ̀ níbẹ̀ ni pé tí recruiter bá ti bọ́ sí, ṣé àrùn ti àwa báyìí regional staff 5 million naira ní tiwa. Ṣùgbọ́n àwọn ọ̀gá yẹn 10 million naira ní tiwọn, jangele tí ó jà létí àtọ̀ ní tiwọn. So nǹkan tí mo kàn máa fẹ́ kẹ́ ṣe ń sìn ni pé tó bá ti di Monday yẹn kẹ́ try láti prepare tiwọn wá láti 10 million naira before ká tó yípa máa sign check in, because irú àwọn àǹsìn tiwa yìí ṣì lè fẹ́ wé mọ́ àṣìlè ìgbà tiwa létí but àwọn fúnra wọn yẹn ẹ try láti sort tiwọn out before anything. Ẹ jọ sà, ṣé ẹ lè bá mi bẹ̀ àwọn ọ̀gá pẹ̀lú ẹ̀yin tẹ́ jẹ́ junior wípé by Monday tí check yẹn bá ti bọ́ sí báyìí unfailingly first thing ní Monday morning àti tiyín o àti tàwọn ọ̀gá yẹn gbogbo ẹni màá sọ́ọ̀tù. Sọlá ẹ má yẹn parọ́ fún yín ṣe rí àti ní irú tí yín báyìí lóríṣiríṣi èyí tí wọ́n ti ń wọlé tí wọ́n ti ń sọ oríṣiríṣi tí wọ́n fine but ẹ má yẹn parọ́ fún yín most of them àlọ́ ńlá máa rí àbọ̀ wọn àní gbọ́ but fine nǹkan tí mo kàn fẹ́ kẹ́ ṣe ń sìn ni pé àyè ń gbọ́ tiwa yìí ṣe fi wé mọ́ bí alẹ́ yìí tẹ́ bá sort everything out ẹ lè settle àwa but fine àwọn senior wa yẹn ẹ try to sort wọn out by Monday yẹn. Kíákíá ni ọ̀rọ̀ yìí o. Mo ti gbọ́ o. Èlì. Mo ti gbọ́ o. Sweetheart. Tí ìmúra tán. Mo ti ṣe bí mo rẹ̀ tí. So happy. What happened? Yes, sir. Dídí náà ti gbàdúrà. Of course not. What's the problem? Mo ti sọ fún ẹ pé ọmọ tó bá ṣe bá orí àwọn ìdí ẹ̀ máa ń lè. And I told you pé tí ọmọọṣẹ́ bá ṣiṣẹ́ dáadáa orí ọ̀gá ẹ̀ máa wù ní. Ṣé ọkọ sọ pé èyí ni alákùnrin iṣẹ́ rẹ̀? Ẹni tó bá tẹ́rí sí lásán orí ẹ̀ máa fọ́ká síbẹ̀. Ṣé o gbé torí hostel tó ń gbé wá àgbọ̀n mi? Ṣé ká ló wé hostel? Ṣé o gbé torí hostel mọ́ mi? Tí a lọ kó hostel àwọn akọ́lé ìlú níta. Hostel náà ti mọ náà. Akọ́lé rẹ̀ but you go to change my car. With this money, buy another car. If so, oh, sorry, all right. Ẹni
Fáṣọlá. Ìyábọ̀. Àǹtí mi. Ó pàdé ẹnìkan lójú ọ̀nà bẹ́ẹ̀ ní ìṣẹ́jọ fàyà kínyà Fáṣọlá kan náà. Ọmọ mi àbúrò ẹ̀. Fáṣọlá. Èmi àmì ìrí Fáṣọlá o. Fáṣọlá, mo rí ní ìsìn ó kọjá, ó wà Ankara báyìí. Mo sì pé kò dá mi lóhùn. Àǹtí mi, èmi ò rí Fáṣọlá o. Ilé tọkọ mi ń kọ́ sí oró tajọ déńdé òní. Ibẹ̀ ni mo ti ń bọ̀ o. Ẹ wo ẹ fira yín lọ́kàn balẹ̀ mò ń sọ fún yín. Jọ ẹni o ti jọ kódà ọwọ́ ti lọ́ọ́ pàdé rẹ̀. Àǹtí mi, ẹ jẹ́ á máa lọlé. Ẹ rí pé ẹ bá Fáṣọlá yín lé. Ojú ẹ̀ kún òde lónìí, mo sára kọ́ ìsí ẹni ìtọ́jọ́ ni. Ẹ fọkàn yín balẹ̀. Mo sọ náà, orí bàtà tí wọ́n fi wẹ̀ bó bá dé nù. Òun náà ló gbé bọ́kẹ́tì jáde, bọ́kẹ́tì la fi ń wẹ̀ ní. Kẹ̀kẹ́ ìwẹ̀ rẹ̀ náà nì. Dájúdájú ó ti dé. Mo wí mo lójú mi ò lè tàn mí jẹ. Fáṣọlá. Tàn mí jẹ. Ó dá irú ojú wo ni wọn kan náà ní ìsìn? Tó náà ló dá gbogbo inú ilé rú báyìí. Àbí? Kò sínú yàrá. Dájúdájú ó ti dé nù. Pẹ̀lú gbogbo àpẹẹrẹ tá a rí yìí ó wà nítòsí. Àmọ́ kí ojú wo ni wá nǹkan tó wá dànù lérú fún mi báyìí. Bóyá ó ti wà ní tòsí lóòótọ́ ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ. Ṣùgbọ́n mi ò pàdé ẹ̀ lọ́nà o. Kí n fàyàlàyà pẹ̀lú ẹ̀. Para ní káwá kì. Àmọ́ jẹ́ òwò ní bóyá ń kìlọ̀ bóyá bó ẹsẹ̀ ń kìlọ̀ yìí. Mo sọ náà. Àwọn ọmọ ìkúlẹ̀ nìyí ó. Ni ó gbẹ́ wà nínú. Mo sábà pé ọkọ̀ ẹ tí mo rí wọn. Fáṣọlá. Ibi iṣẹ́ rẹ̀ ibẹ̀ lẹ ti wáyé ṣé kò sí nǹkan kan ṣe é ṣe pé ó sáǹbi iṣẹ́ ṣe é ṣe pé ó ṣẹ̀ torí láìpẹ́ bí mo ṣe ń bọ̀ látòde mo rákọ̀yìn sí ẹ̀ mo sì pé kò dá mi lóhùn bí mo ṣe ń wọnú ilé ní ìsìn náà ni mo rí bàtà tó fi wẹ̀ àti korobá àti kàìnkàìn mo rí tí ó ṣe gbogbo inú ilé jákujàpá bó lọ́wọ́ àgbà lọ kódà ẹ wò ó ń gan lálọ́ wò ní ọ̀nà ìkùlé ń bì ní ìsìn mi àtàbúrò mi àṣírí mo ní bóyá ó ti jáde ní bóyá ó sì ti bínú padà sọ́hùn ni. rí tẹ̀sán pé rí láìpẹ́ náà ló ṣe wá ní kàyéfì àbí. mo rí àkọ̀yìnsí rẹ mo rákọ̀yìnsí rẹ tó ń jọ. mọ́júmọ́ àárọ̀ yìí ó dà ń pé àwọn olè wá ká pàṣẹ mọ́ ni ó dẹ̀ wà ní hospital pàṣẹ ti kú. mo gbé àṣìṣe ṣàlàyé àwọn kankan fún mi nígbà tẹ́ dé lálẹ́ àná kí lẹ ló ṣe Mr. Fashin. so mo ṣe sọ̀rọ̀ tó yẹn ò gbọ́ kankan. ìgbà tí màá fi tìbí iṣẹ́ dé lánàá ó ti rẹ̀ ọ́. ìgbà tí ó rẹ̀ ọ́ ńkọ́ ó sùn jẹta lọ. mo pè mí nìkan ní ẹ̀tí ẹ̀bí tì mí kí n tó prepare oúnjẹ kí n tó take àwọn ọmọ ẹ mọ̀ it's not easy. ohun tí mo sọ ni pé Mr. Fash ti kú. Mr. Fash kú yéé kí ló pa. ikú yẹn ni ejò ẹ lọ́wọ́ nú sọ pé mo sọ pé a fẹ́ fún owó kan níbi iṣẹ́ wa ìjẹta ni mo fún ní ṣẹ́ẹ̀kì 5 million owó yẹn ìjẹta yẹn ló lè wá lọ kà máa ń lé mọ́jú àná nípa so nǹkan tí mo fi sọ pé ejò lọ́wọ́ nù nìyẹn. owó yẹn gan-an máa trace lọ sílé o. nǹkan tí mo sábà ní pé Ọlọ́run àfojú àti ìbíhàn mi ò rọ́ṣẹ́ nìkan nínú àwọn èèyàn mi ò bẹ́ẹ̀ tí mo mọ̀ pé Ọlọ́run àfojú wọn hàn. ìwọ náà máa fi ṣọ́ ẹ̀ṣọ́ wá o wọ́n máa jà fọjọ́ ọlọ́jọ́ lọ o. my dear bẹ́ẹ̀ bó ṣe jẹ́ ọ̀kan nínú àwọn òṣìṣẹ́ yín kí wàá ní àwọn ìgbésẹ̀ tẹ́ ṣe fún. ìgbà tí mo gbọ́rọ̀ yẹn láàárọ̀ àná straight away mo kàn lọ sí police station ni mo dẹ̀ ti fi ọ̀rọ̀ tó àwọn ọlọ́pàá létí
wọ́n dẹ̀ ti bẹ̀rẹ̀ sí ṣe ìwádìí lérí ẹ̀ lágbára Ọlọ́run mọ̀ pé ìwádìí àwọn ọlọ́pàá ó máa mẹ́sàn rere jáde lágbára Ọlọ́run. àmín. so mo ti ń lọ. my dear ẹ wá jẹun yín. mi ì lè jẹun aago 7 làwọn ọlọ́pàá sọ pé kí n wá mo dẹ̀ mọ̀ pé àwọn fámìlì ti máa dún bẹ̀dẹ̀ mi so mo dẹ̀ láti lọ bá wọn tí n bá lọ wọn á rò pé báyọ̀ ọ̀rọ̀ yẹn ò ká mi lára ni mo dẹ̀ gbọ́dọ̀ ṣèrànlọ́wọ́ yìí tí n bá kọ̀ láti ṣe àwọn ẹni tí ò tó mi ọmọ tí ò tẹ̀lé owó tó mi wọ́n á ṣe so owó tí mo ní àwa jẹ́ntẹ́ẹ̀dì èmi àtọwọ́ mi ojú á tì wá so jẹ́ kí n tètè máa lọ. agbára Ọlọ́run máa tú àṣírí wọn. jọ fún mi ní kí mọ́tò mi yẹn. all right o. ó ga o wọ́n tẹ̀ tí wàá sọ ikú náà di 3 kọ́bọ̀ kéèyàn dẹ̀ gbowó ní ìjẹta kó dé wàá kú ní ìjẹta náà mọ́jú àná tẹ bá dẹ̀ rí ọkùnrin very quiet man kò lè sọ gbogbo ọ̀rọ̀ ẹnu ẹ̀ tán. ó máa mọ́kàn ní o yìí tó ronú yẹn ti tó jù ú dúró Ọlọ́run èmi mọ̀ pé Ọlọ́run á tú ẹ̀ nínú. ṣé bí mi ní rí fàṣọ. àní máa ń ronú mọ́. Doris má bínú mo ṣe ń dé ni láàárọ̀ mo ṣe ń gbọ́ ṣé lóòótọ́ lọ fún fáṣ ti kú Florence. ti fèmí nìkan sílẹ̀ o ìjọ àjòjò ó ti wá díjọ́ èmi nìkan báyìí bí mo ṣe rí nìyẹn. báwo wá ní báyìí ṣé oúnjẹ oúnjẹ kẹ àtàrò ni mo ti ń bẹ tó bá tiẹ̀ jẹun kí lásán kó tiẹ̀ mú òun. kódà ṣe ṣàláwọn bẹ́ẹ̀ méjì sí mi. ó máa wà. màá lọ make some fún bóyá ó máa lè mú. ẹ jọ̀wọ́ mo béèrè Mrs. Doris Fashola. láti bò ó ṣé kò sí. agbèfọ́ba ni wá àwa ni ọlọ́pàá tó ga a lè fẹ́ wádìí àwọn kan torí pé a gbọ́ nípa ikú Fash. Mrs. Fashola náà nìyẹn. mo kì í ṣàwọn ẹ pẹ̀lẹ́ o àmì rẹ̀ ẹ jọ arábìnrin sálẹ̀ yìí fura sí fóònù ṣiṣẹ́ yẹn. yóò fura sẹ́yìn kankan àmọ́ mo mọ ọ̀rẹ́ kan dáadáa nítorí pé ọ̀rọ̀ ń pọ̀jù ọ̀dà wọn pọ̀. ọ̀rọ̀ ó dà wọ́n pọ̀. bẹ́ẹ̀ni. ṣé ẹ rò pé owó yẹn ṣé contract ẹ tún bọ́ sí ìlànà kò bọ́ sí. contract ẹ ti bọ́ sí kí contract ẹ dẹ̀ tó bọ́ sí ló ti ń threaten ọkọ mi pé kó fún òun lówó kó fún òun jẹun lọ́la ọkọ mi náà lè jẹ́ pé pé family man òun náà ní nǹkan fowó ṣe àmọ́ wọ́n rẹ̀ pé wọ́n ti gba owó yẹn. ó ti gba owó yẹn. ó dàgbẹ́. a máa mọ ọmọ táwọn ṣe sí. gbogbo agbára yín ní kẹfà wá ṣe ẹjọ́ ọ̀rẹ́ mi ń sìn wọ́n ti sọ di okó ọ̀sán gangan ẹjọ́ ẹ̀yin ọlọ́pàá ẹ ṣàánú wa o. ẹ má wọlé ọmọ fáìlì sorry madam. Mr. Ọláyàbí.
Mr. Laya, okay, I want to ask you another question. Mo sọ fún pé ìwádìí fi yé wa pé ẹ lọ bá Flash bẹ́ẹ̀ fẹ́ kó ya yín lówó kan. Yes or no? Mo ní kó yá mi ní 10 million naira. Look at this man. Ṣé ẹ̀rọ pọ̀lọpọ̀ máa ń sọ tí ò bá rí ni? That's what I'm telling you. Help ara yín o. Nǹkan tí a ti mọ̀. Oh my God, ẹ má jẹ́ kí n bínú o. You want to see the other side of me? You don't want to see it, please behave. Èló lẹ ti yá rí? Mi ò yá lówó bẹ́ẹ̀ rí. Yá lówó rí? Kí ni nǹkan tẹ́ fẹ́ fi ṣèdúró? Gẹ́gẹ́ bí kọ́lẹ́tẹ́rà pé bóyá ilé ni àbí mọ́tò tẹ́ fẹ́ gba 10 million naira lọ́wọ́ rẹ̀. Kò sí nǹkan kan fẹ́ gba 10 million naira lọ́wọ́ rẹ̀, just like that. Without any written document. Okay, kí ló wá sọ fún yín? Ṣé ó yá yín? Ìgbà tí ò fún yín wá bí? Ọláìyá. Let me tell you one thing. Tó bá fẹ́ kí n ṣe pẹ̀lú ẹ̀ bí ọmọ náà máa ṣe pẹ̀lú ẹ̀. Ṣé ọ̀pọ̀lọpọ̀ ti fi rẹ̀ náà sìn? Ẹ pè are you with me? Yes, sir. Now, oníkẹ́yìn yẹn ní 10 million naira. What are you talking about? Who will develop it just like that? Kò sí kọ́lẹ́tọ́rà kankan tó fẹ́ fi ṣèdúró. That is number one. Wait. Ọ̀rẹ́ mi ni ọ̀rẹ́ sọ̀rọ̀ ẹni lájọ. What are you talking about? Look at this man. Ọ̀rẹ́ mi ni. So friendship lórí foundation friendship ló fẹ́ kó 10 million naira lé. Mr. Laya. Mr. Laya. Sir. Now, ṣé o fẹ́ lówó yẹn? Kò fẹ́ lówó yẹn. Ìgbà tí o fẹ́ lówó yẹn bá lọ ṣe fi. Mr. Laya. Attention kékeré. Now let me give you an example. Kò fẹ́ lọ sínú òyìnbó sí. Kò ti wà very sure wípé wọ́n gbọ́dọ̀ fún ní visa. Kò wá dé embassy. Tí mo bá fẹ́ ní visa yẹn bá lọ ṣe máa fi. Kò lè máa lò for a moment. Okay, for a moment ní òbí yẹn. Ẹ tó refuse ní visa yẹn. Bá lọ ṣe máa fi pẹ̀lú ẹ̀. Inú ẹ̀ máa dùn sí. Ṣé inú ẹ̀ máa dùn sí? Yes or no? Ó lè gbà pé bóyá. Ṣé inú ẹ̀ máa dùn sí? Don't be too smart. Inú ẹ̀ máa dùn sí. Now, very good. Tí inú ẹ̀ bá wá dùn sí, ẹ̀ tí inú ẹ̀ yóò dùn sí, anything can happen. Am I right? Yes, sir. Ẹ̀ tí inú ẹ̀ yóò dùn sí, kò sí tí ò lè ṣẹlẹ̀ lórí ẹ̀. Torí pé o ti ní àgbẹ́kẹ̀lé pé ẹni gbọ́dọ̀ ṣe nǹkan báyìí fún ẹ tí ò lè ṣe. Tágbẹ̀kẹ̀lé yẹn bá já sófo ẹ tó wà directly in charge tágbẹ̀kẹ̀lé yẹn já sófo yẹn ní láti dé pẹ̀lú ẹ. Now I want to ask you a question. Níbo lọ wà ní ìjọ tí fàṣùkù? Ayé ọjọ́ ti fàṣùkù. Ilé ni mo wà ní ìlú ọ̀sìn. Mélòó o mú àdá ajárí máa di àdá rẹ pé tí wọn bá fi bẹ́ ìrókò lẹ́ẹ̀kan náà á gé fún mo fàlẹ̀ kí lè fẹ́ padà ṣe lálẹ́ ẹjọ́ yẹn wọ́n lẹ́yìn fi bínú fàlẹ̀ àdá yẹn. Ọ̀nà kí tèmi bá lè dá ni mo bá lọ. Kí tí ẹ lè bá lè dá ló ṣe ń fàlẹ̀ àdá Lukman ni ohun tó ń ṣe ò ní mínísì mi kó máa tó mi lójú látòmí dọ́là kò ní mínísì mi pọ̀ lára ẹni. You are just wasting your time. Kí la ti rí? Mo ti rí ọkùnrin ní station yìí tó pa ìyàwó ẹ̀ tó dẹ̀ bẹ̀rẹ̀ sí sọ púpọ̀ nǹkan. At the end of the day nígbà tó ọlọ́pàá ṣiṣẹ́ wọn bí iṣẹ́ a discover pò ní Judas Iscariot nǹkan. Ọ̀rẹ́ tímọ́tímọ́ ló jẹ́ sí Jesus Christ but at the end of the day wọ́n ló dá Jesus Christ. Àbí ìwé mímọ́ ò fi yé ẹ bẹ́ẹ̀. So ibi iṣẹ́ ọlọ́pàá dà yí oríṣiríṣi ìrírí láti rí oríṣiríṣi ìrírí láti rí àti rí èèyàn dẹ́ pé ìyàwó ẹ̀ bímọ ó dáàtì débi pé ó gbọ́ ọmọ yẹn lọ fi ṣoògùn owó ó dẹ̀ gbé ọmọ ẹlẹ́dẹ̀ síbẹ̀ ó ní ìyàwó òun bí. nígbà tá a dẹ̀ ṣe DNA fún ẹlẹ́dẹ̀ yẹn àárí traces ẹ̀jẹ̀ bàbá yẹn lára rárá pé òun ló bí. so gbogbo tó ṣe kò ní mílẹ̀. tó o bá ti lè ṣe mo ṣe ní kó o ṣe é ló mọ gbà lọ́ọ̀ rẹ.
ṣùgbọ́n ó kù ọ́ ó kunú mọ́lẹ̀ tíṣẹ́ mi bá dáhùn tó o bá mọ́pẹ́ wá ó ti gbọ́ ìwọ náà ó rí tó o bá ti mọ́pẹ́ wá bọ́ ọ bá tún ti wá ń jọ́ mi ó rí pé mi náà pa gìrì láti ṣiṣẹ́ rẹ̀ ń bọ̀. ó ṣépèlé o èrògèlé ìdíyẹ̀kú awíhúnúhúnú orúkọ tí wọ́n pa àwọn ìyá mi àjẹ́ ikú ṣèrú atúmọ̀lọ́jà bí òjò èṣù ọ̀dàrà ọmọkùnrin ẹ̀kọ́ àná ebi tó pa mí lánàá oúnjẹ àjẹ́ yóò àjẹṣẹ́kù ní èdè olúgbà ọ̀gbàgbà agbanlọ́wọ́ ní oorun ní gbàtọ́wọ́ ọmọdé oorun àti gbàtọ́wọ́ àgbàlagbà bọ́mọdé bá sùn tọwọ́ rẹ̀ abọ́ bàgbà bá sùn tọwọ́ rẹ̀ abọ́ àbọ̀ àbà ní ibọ̀ ọlọ́jà lójú tí fífo ọwọ́ rẹ̀ tọrọ kó ṣe bẹ́ẹ̀ bá ké bá gègé ní gbólúgbòhùn àgbà ó dàṣẹ ọ̀yá sára ṣàṣẹ ọ̀yá ṣe mo ṣe ní o ṣe. èyí ṣe ìwọ tó ọbẹ̀ kìíní tó ọbẹ̀ kejì ẹlẹ́ẹ̀kẹta ṣe wá ṣòro fún ọ. ewu ńlá mọ̀ lélẹ́yìí o. ìwọ ọmọ yìí òun sì bá iṣẹ́ tí èmi rà. kí ni ìbá wa fa ilé yìí ó sì bàṣẹ jẹ́ fún mi ìwọ ọmọ iṣẹ́ tí wọn ṣẹ̀ṣẹ̀ máa ṣe. bí ó tiẹ̀ tí wàá yẹ kó ọbẹ̀ gan lọ wàá rí bẹ́ẹ̀ yìí kí lọ́wọ́ àfàlẹ̀ ń bọ̀. ẹ̀ ń béèrè wọn ní bọ́ bá rú ni lójú ilẹ̀ lábílẹ̀ akọ́dá ayé ìbà aṣẹ̀dá ọ̀run ìbà ìbò olúwo ìbò ojúgbọ̀nà nípa ọmọ nípa ojú àlọ́yá ẹ̀là ìwòrì ẹ̀là hàn mí bí bàtà ṣe ké ní mẹ̀ṣẹ́ awo lótùfẹ̀ ire. ewu ńlá lọ́mọ wà lórí rẹ̀ arákùnrin ní ti owó tẹ́ fẹ́ gbà ẹ́ rí gbà o iṣẹ́ ti dáhùn o ṣùgbọ́n ewu kan bẹ lórí rẹ̀ kódà ewu tí ń wí ọ̀lẹ̀ mọ́ létí aṣọ súnmọ́ ojú iṣan ọrùn rẹ lọ báyìí kódà àfàìmọ̀kọ́ ọmọkùnrin lù bí ti ń wọ̀ yìí ọmọ tó lè ṣe báyìí bí ojúmọ́ bá ti mọ́ ní kùtùkùtù háì o ti gbọ́ o tètè máa jíbọ̀ lọ́dọ̀ mi ẹja àárọ̀ wà tí ń lè bọ̀rí fún ọ o gbọ́dọ̀ bọ̀rí ń dàjí ọ̀la o ti gbọ́. bàbá ẹ bọ orí yẹn fún mi báyìí. ọ̀rẹ́ ẹlẹ́nu yànmọ̀ kan ọ bọ̀rí ní oríta ni wọ́n ti bọ̀rí bọ́ ilẹ̀ bá ti mọ́kọ́ wá bá mi inú ilé bọ́ ọ̀bá wá bá mi ewu ń bẹ lórí rẹ ọmọ pé mo sọ bẹ́ẹ̀ fún ọ. ìkìlọ̀ ó sì sàn ju ẹbọ rúru lọ mo kì ọ́ ń lọ o ti gbọ́n tí mo sọ fún ọ ọ̀yá ilé. Mr. Olaya ṣé o ti wá bọ orí náà. àárọ̀ ọjọ́ kejì tí mo fẹ́ máa múra láti lọ bọ̀ rẹ̀ ni àwọn ọmọọṣẹ́ yìí dé tó wá mú mi. àwọn ọmọọṣẹ́ mi lè tó wá mú kí ló máa ń ṣe ẹ̀yà bloody civilian tẹ̀lé lẹ́kọ̀ọ́ bá mi sọ̀rọ̀. He's a police officer. What's wrong with you? Ìgbà tí wọ́n á mọ yẹn mi ò jẹ́ kó bọ̀ orí ìlú. Now tell me, fi ṣírò ara ẹ wò ká tó wọlé wà ní sífù tí mo wà gẹ́gẹ́ bí ọ̀gá ọlọ́pàá ẹ̀ ń tí ẹ lè wà ní oríta nírú àsìkò yẹn tẹ̀lé máa mú àdá kẹlẹ́ ń gé ọkàn àwọn kan kẹ́lẹ́ rí ọkàn yẹn gé ọkàn àwọn tó le kí ló fún wa ní impression mi pé ẹ̀yin yẹn at the same time ẹ lè wà nílé flash. Don't tell me kò rí bẹ́ẹ̀. What do you mean by kò rí bẹ́ẹ̀? What do you mean by kò rí bẹ́ẹ̀? Please, ẹjọ́ sir. Abio, take him out of the cell. Get fired! Idiot. Ẹjọ́ ọ̀gá ìjọ. Get! Idiot. Máa rò pé ìrìnkẹlẹ̀ smart. Barbaric element. Bugatania. Bagadov. They were address. 10 million naira. Láì bó ṣe owó sí lọ́wọ́ rẹ̀ lọ fáìlì àdá wọ́n wá ó tán ẹ jẹ olùkófin mọ ògùn ni ọlọ́run bí ọ̀gẹ̀dẹ̀ ó ṣe bẹ́ẹ̀ yẹ ẹni náà kó sọ pé mi ẹnìkan lọ ń bẹ́ idiot. You think I'm stupid? Bàbá ẹ jọ ṣe é sọ pé ìyọlẹ́nu mi pọ̀. Rárá o kò sí wàhálà ẹ̀ dà mí láàmú. Torí àwọn ìbéèrè kan wà tó rú mi lójú mo fẹ́ bèèrè lọ́wọ́ yẹn. Ẹ jọ bó lè ṣe rí gbogbo ọ̀rọ̀ tí ẹ fi yé wa ìtọ́rọ̀ ìfiníyànjú bó lè ṣe rí tiẹ̀. Gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín tẹ́lẹ̀ pé ọlọ́dẹ bòjì nínú ibi iṣẹ́ lèmi ń lọ lóru ọjọ́ náà kí n tó ṣalábàápàdé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí.
àwọn wo ni àwọn aráabí tí ń lọ yìí kọ́mọ̀ ṣe pé jàǹbá ni àwọn aráabí wá sí. ṣé àwọn eléyìí tá à ń wò yìí. bẹ́ẹ̀ ni bàbá. ìrísí àwọn eléyìí ò jọ ẹni tó wá ṣe jàǹbá. bàbá kọ́mọ̀ ṣe pé àwọn olè làwọn aráabí ẹ jẹ́ ká mú wọn. àwọn eléyìí ò lè jólè ṣé orí obìnrin pupa jọgọlọ tó ń wò láàrin wọn yìí onílé ọ̀kan yìí ni òun nìyàwó ọkùnrin tó ń gbélé yìí àkíyèsí tí mo ṣe lára ẹni ẹ̀ ni pé bóyá àwọn àtọkọ ẹ̀ jà ó wáá fi òru wá mú ẹrù torí wọn ò mú nǹkan kan. ìsàlú ọ̀run tí wọ́n ti dá mi padà wípé ọ̀rẹ́ mi kan wà ní ìgbèkùn tí ó ń jìyà ẹ̀ṣẹ̀ àìmọ̀dí wípé kí n padà wá sílé ayé kí n tọ̀ aṣojú Elédùmarè kan wá kí n ṣàlàyé fún kí ó lọ bá mi tú ọ̀rẹ́ mi kalẹ̀. tó bá jẹ́ ní ti aṣojú Olódùmarè èmi aṣojú Olódùmarè ọ̀kan kan náà ní wọn ò pé méjì èmi nìkan ṣo náà ni o ọwọ́ á dáa kí ni tó ṣẹlẹ̀ tí ọ̀rẹ́ rẹ fi wà ní òpèkùn dákun ṣàlàyé fún mi. ọ̀rọ̀ lórí ikú mi òun kọ́ ló pa mí ṣùgbọ́n àwọn ọmọ aráyé rò pé òun ló pa mí.
àlàyé sí wa ó farabalẹ̀ ó tẹ̀lé mi wọ́n mú ọ lọ sí orí ìjókòó mi níbẹ̀ láti péjọ sọ̀rọ̀ mágúnmágún ó ṣàlàyé bí iṣu ṣe kú bí ọ̀bẹ ṣe kú pẹ̀lú àṣẹ Olódùmarè. mú ọwọ́ rẹ wá. ẹ ṣe àwùjọ rẹ ní tẹ̀yìn náà lágbára Ọlọ́run ò ní pa yín ẹ̀yin náà ò ní pa yín ṣé irú iṣẹ́ tẹ̀ ń ṣe iṣẹ́ tó ń ran àwọn ọlọ́pàá lọ́wọ́ púpọ̀ ni especially irú ẹ̀yin tẹ́ bá ń fi òdodo ṣe báyìí torí pé tí ẹ bá wò dáadáa ó lè máa rú àwọn ènìyàn lójú àmọ́ iṣẹ́ kan náà là ń ṣe àwọn tá a jẹ́ ọlọ́pàá à ń ṣètò kílù mọ́ dàrú ká máa sọ àwọn èèyàn ẹ̀yin náà ní ìsìn ọdẹ tẹ́ ń ṣe àwa kàn sọ aláàyè ni ẹ̀yin sọ àwọn òkú ẹ̀yin ṣètò kílù náà mọ́ dàrú ni. báwa náà bá wá sọ àwọn òkú ẹ̀yin aláyẹ nílé rìn ń gbòòrò. bẹ́ẹ̀ni ẹ ṣe gan ṣẹ́rí fún tẹ́ wá ṣe ìjọba ti ṣètò àti fi ẹ̀mí ìmoore hàn sí yín bẹ́ẹ̀ni tí ẹ bá ń lọ sílé sí àti ṣètò ọkọ̀ tó máa gbé yín lọ. wọ́n tẹ̀lé ṣe ètò ìpínlẹ̀ sí náà ló kún wípé ẹ ṣe ẹ̀ kó ṣe lọ́wọ́ nígbà tẹ́ bá tún fẹ́ rí mu ẹ pè mí. ó dẹ̀dà àgbọ̀dọ̀ máa pè àti ẹ̀ní jìnnà sí yín rárá. èmi náà gba nọ́mbà yín lánàá. ẹ̀ẹ́dìgbà ẹ máa pè nígbàkigbà ìgbàkigbà bí mo sùn máa dìde nítorí ọjà àṣà ẹ pẹ̀lẹ́ ẹ kú iṣẹ́ ẹ sọ ẹ. ṣé statement ló gbà yìí ṣé lè complete báyìí ilé ìlú wa ní kí ló máa fọ́ sí i ṣé ló ń fi iṣẹ́ ṣeré kápó di ẹlẹ́ẹ̀kejì ẹ̀ wọ́n kọ́ ẹ̀tọ́ sí i. Bàbá ẹ jọ̀ọ́ ẹ má bínú jàre ẹ pẹ̀lẹ́ sà. ẹ ṣeun sà àpò àrùgbò mu. ọmọdé ìṣàlàyé nǹkan kan fún mi mo á ní kó rí kí n bèèrè lọ́wọ́ yín fún ara yín ó ní pé ẹ̀mẹ́ tó pa Mr. Fash. bẹ́ẹ̀ ló sà. Bàbá ṣe rí ọ̀rọ̀ tó wà lẹ́yìn àtàrí àjànàkú ni o kò kí n ṣe ọ̀rọ̀ ọmọ kékeré rárá mo dẹ̀ fẹ́ kẹ́ mọ̀ wípé ẹ̀sùn tó bá ti jẹ́ mọ́ ẹ̀sùn apànìyàn ẹjọ́ ìjọba ni o murder case ìjọba ló ń ṣe o ẹ jọ̀ọ́ ṣé ẹ ṣúọ̀ pé kò ń ṣe pàǹkan ló sponsor yín pé kẹ́ ẹ fi ọ̀rọ̀ ṣe àkóbá fẹ́ nìkan. ọ̀rọ̀ bẹ́ẹ̀ ń sọ yìí ó yé mi yékè mo dẹ̀ tún mọ̀ tó jẹ́ àgbàlagbà ni mi ò bá rí lé ọ̀rọ̀ kan dájú èmi ò kì í rìn mi ò kì í tọ̀ ó ti pẹ́ díẹ̀ tí mo ti délé ayé mo mọ irọ́ yàtọ̀ sí òdodo mo mọ ká parọ́ mọ́yàn mo dẹ̀ mọ ìjìyà tó wà nídìí ẹ̀ kódà béèyàn ò jẹni níyà mo mọ ẹ̀sùn ẹ̀ tó wà níwájú Ọlọ́run ọba ohun tó dá mi lójú òun ni mò ń sọ fún yín. lórí tó jẹ́ kí n máa sọ bẹ́ẹ̀ ni pé ẹ kì í ṣe ọmọ kékeré o àgbàlagbà nínú mo dẹ̀ fẹ́ kẹ́ ro nǹkan tí ẹ bá fẹ́ sọ dáadáa torí lè confessional statement ni. ẹnikẹ́ni ò sponsor mi òdodo ni mò ń sọ nǹkó dàgbà tí mo rí tán sọ pé ọ̀rẹ́ aráàlú lọ́lọ́pàá ló jẹ́ kí n máa jẹ gbogbo nǹkan tẹ́ gbé síwájú mi kó má bàa dàbí pé alátẹnujẹ ní èèyàn ṣùgbọ́n gbogbo tí mo rí pátápátá bẹ́ẹ̀ bá wá rò pé irọ́ ni mò ń pa ẹ lè tẹ̀lé mi. bẹ́ẹ̀ni. mo lè tẹ̀lé yín fúnra mi tóyún tó jẹ́ kí n máa sọ bẹ́ẹ̀ ni pé ṣé ráwọn ẹlòmíràn wà tẹ́ pé bóyá àwọn àtẹnìkan jà sọ̀rọ̀ olóbìnrin òṣì olóbìnrin àwa ò pé ńgbà tí irú kéèsì bá ti wà lágọ̀ọ́ ọlọ́pàá àwa ò pé avenue rìn láti kó bẹ́ẹ̀ nìyẹn anyway ńgbà tẹ́ ẹ sọ pé a lè tẹ̀lé yín ìyẹn náà tó máa ràn wá lọ́wọ́ sí i ipo mú bàbá lọ sí ọ́fíìsì ẹ̀ kó gba statement wọn sílẹ̀ kó wá mú àwọn boys kan kún ara ẹ̀ kẹ́ lọ síbi tí wọ́n sọ yẹn. ẹ sọ bàbá ṣé ibà ń gbé ni àbẹ máa. ẹ̀yin lẹ ní ẹ máa wọ yìí. ẹ wo wá o tí wọ́n bá ti ṣe statement yẹn tán tí wọ́n bá lè san ẹ̀kọ́ mọ́ tẹ̀ka ọgbọ́. ok sir thank you sir. ẹ ká sọ sá. ẹ ǹlẹ́. kí ni ṣe fún yín sá. ẹ dákun arábìnrin ìyàwó Fáṣàwẹ̀ tó ṣolóògbé òun la béèrè. wọ́n máa ti lọ sọ́dọ̀ ìyá ọkọ wọn nítorí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀. ó dà ìjọ lè mú wáyé.
ṣé kò lè sà. kò sí láburú kò sí nǹkan kan ká lè tàn mọ́lẹ̀ mi ní àbí méjì sórí ọ̀rọ̀ ikú ọkọ wọn làwa náà ṣe wá bẹ́ẹ̀ bá lè mú wa dé ọ̀dọ̀ wọn ẹnu wa dùn. ẹ jọ mo ń bọ̀ nù. ẹ̀yin ẹ fọkàn yín balẹ̀ ẹ sọ fọ́ọ̀kà yín pé kò sí ìlú ìlú ọ̀hún fún wa ṣe. ẹni tó bá ní pé ikú Fáṣọlá mi Àkànjí ò kò dùn ún kó mú ọkọ tiẹ̀ náà àbí kó mú ọmọ ẹ̀ kó lù pa kó mọ bó ṣe rí lára ṣùgbọ́n má fẹ́ kó yí ẹ̀yin náà pé mi ò kí ń ṣèyàwó yín o ọmọ bíbí inú yín òun ni mí nítorí ẹ̀ ní lọ́jọ́ kìíní àná tẹ́ ń sọ̀rọ̀ àwọn ọmọ Yíbò tẹ́ni yẹn tá a bá bímọ a máa padà sá lọ ìgbà wo mo mọ̀ pé torí ẹ̀ mo mọ tí mo jẹ́ ni ọmọ oníbi níran ni mímọ́ mi mo bá fẹ́ fi dá yín lójú pé gbogbo impression tẹ́ ní nípa mi kò rí bẹ́ẹ̀ máa kò rí bẹ́ẹ̀ rárá máa wá sọ́jú yín máa ṣe ìkẹyìn ní gbogbo nǹkan tí Ọlọ́run bá fún mi mọ́ mi máa fi mọ̀ yín mi ò ní jẹ́ kẹ́ mọ̀ feelings ikú Fáṣọlá rárá ẹ fọkàn yín balẹ̀ mi ò dẹ̀ fẹ́ kẹ́ máa ronú nítorí ìsìn tẹ́yìn náà bá ronú tẹ́ bá lọ develop hypertension ta ló máa pọ̀ fún mi ìjọ nítorí Ọlọ́run má ké ọ̀rọ̀ yẹn ṣàgbọ́ tó sọ lẹ́nu yẹn ẹ má ké olóhùn adéhùn adégbà fún mi ìjọ ẹ má ké ṣe ẹ̀gbọ́n ẹ jọ. ìkẹ́ ìmọ̀lẹ́ sunkún fún ìmọ̀ sunkún látòní dọ̀la kò dá Fáṣọlá fún mi àdùnnà Ọlọ́run àjọ sábà yìí o Ọlọ́run ológun lọ́kọ̀ ṣoṣo mi. ẹ wọlé o. Ọlọ́run kí ló dé tó ṣe filé sílẹ̀ báwo ni kí ló ṣẹlẹ̀. àwọn dájú ti gbé àwọn fẹ́ rí ilé. ẹ ká sọ bàbá ẹ ká sọ ọ̀gá ọlọ́pàá mo ti rí ojú tí yín rí àmọ́ mi ò rí ojú bàbá rí. bàbá ló ṣàlàyé ọ̀rọ̀ kan fún wa tẹ bá dọ́dọ̀ wa àmì máa sọ. lóòótọ́ ẹ̀rọ ojú tèmi rí ṣé bẹ́ẹ̀ ni ìyàwó Fáṣì. níní. ọ̀rọ̀ kan wà láàrin wa ni mo ṣe mú wọn wá pé kí a lè jọ tẹ̀lé wọn ká lọ sọ̀rọ̀. ẹ̀yin náà wà náà tó jẹ Fáṣọlá lówó. ọ̀rọ̀ owó kọ́ yìí ọ̀rọ̀ míì ni bá a bá dé àgọ́ ọlọ́pàá a jọ máa yanjú ẹ̀ àwọn àlàyé ọ̀rọ̀ kan ni mo fẹ́ ṣe fún yín nípa ikú ẹ̀ náà ni. ẹ ti bá wa mọ ohun tó pa. ẹ ṣáàjì àlọ. mọ̀mọ́ tún dáràn mọ̀mọ́ tún ti dáràn kí ló tún dé báyìí kí ló tún dé. ìyá fọkàn yín balẹ̀. ó yá ó yá ọkọ̀ fẹ́ bá fún wọn sọ̀rọ̀ kan ní ẹ̀fọ́ kan yín balẹ̀. ìjà tẹ̀lé ẹ̀. ẹ bá ń wò mí ni orí mi àbúrò kí ni ojú ẹlẹ́gbàá ẹlẹ́gbàá mi mo dára bàbá ṣé òun tún ti dára bá kí lè ló ṣẹlẹ̀. kò sí wàhálà sẹ́. ọ̀rọ̀ kan ló ṣe bí ọ̀rọ̀ láàrin èmi àti ẹ̀ nígbà tá a bá sì yanjú ẹ̀ tán a padà bọ̀ wá bá yín láyọ̀ àtàlàáfíà ń gbọ́ àbó mọ̀ mí rí. actually mo ò mọ̀ wọ́n rí bọ̀ mú mi ètèlé mi dóhùn ẹjọ́. mo mọ̀ dára ẹ dápọ̀ ìṣàánú mi torí Ọlọ́run ẹ̀yin ló ní fojú sunkún ọmọ wàhálà kan ni mò ń bá yín lọ́wọ́ nù ilé ẹ dákun. ìyá ẹ má ṣe wàhálà tá a bá ṣe tán a padà bọ̀ wá báyìí ó yá. mú mi ẹ dúró máa. ọlọ́lọ́pàá ń bọ̀ ìṣe mi ò sí nǹkan kan. wà á ṣe wọn tún dára báyìí ṣé wọn tún ti dára báyìí ìgbìrì ọ̀tẹ̀ mo máa ń pàkẹ́ ìkan mọ́ òru ẹlẹ́dàá mi mo ṣàánú mi o wọ́n mọ̀ sí mú un lọ. bóyá kí ẹ lọ wẹ̀ kí àwa náà wá wọn lọ. ibo ni mo mọ̀ tí mo yá sí ní síbó lámọ̀ tá a fẹ́ wá wọn lọ. kò tó ó sún mi o kò yá mi báyìí o. ó mọ̀ dáràn orí mi o. ọkàn ni wá. ọ̀dọ̀ mọ́mì mi ni mo wà. oṣù ọ̀pọ̀dọ̀ màmá ẹ lọ wà. yes sir kódà mo lè fún yín ní nọ́mbà wọn. ok ẹ
Gba nọ́mbà yẹn kò dé. Nọ́mbà yẹn. Ọ̀gá, ẹ máa dá ìlú rẹ̀ fún mi. Kí ló ṣẹlẹ̀? Ẹ dá ilẹ̀, máa explain fún yín later. Mo wá ṣe pé pẹ̀lú ọkùnrin fúnra mi. Hello, hide nọ́mbà tó ń pè mí. Hello. Hello? Hello? Ẹ pẹ̀lẹ́ mà. Yes. Ẹ ra mà. Ẹ ra mà, ẹ lè mọ̀ mí. Ẹ jọ̀ọ́ mà, mo kàn fẹ́ béèrè ọ̀rọ̀ kan lọ́wọ́ yín ni. Ẹ jọ̀ọ́ ṣẹ́yìn ni màmá Doris. Èmi mọ́mì Doris ló ń sọ̀rọ̀. Yes ma. Ẹ jọ̀ọ́ ẹ ní sùúrù mà, ẹ pẹ̀lẹ́, ẹ má bínú, ẹ jọ̀ọ́. Ẹ jọ̀ọ́ níbo ni Doris wà ní alẹ́ mọ́júmọ́jọ́ tí ọkọ ẹ̀ kú mà? Tó bá jẹ́ ọjọ́ Monday o, ọ̀dọ̀ mi ló sùn. Má? Ẹ ṣó mà gbọ́dọ̀ yín ló wà? Even gan ìrọ̀lẹ́ ló ti dé sọ́dọ̀ mi. Ẹ ó dọ̀ mà. Hello? Florence. Báyọ̀ ló ń bá sọ̀rọ̀. Báyọ̀. Ìwọ ló ń pè mí. Mọ̀ wọ́n rí i. Ó kọ̀ọ̀tì ni. Ó máa kọ̀ọ̀tì ẹ̀ sá. What? Not available tí mo bá sọ̀rọ̀ tán sí. Kí ló ṣẹlẹ̀? Àdìpá àwọn ọ̀sẹ̀ bàtà tó mi. Girlfriend mi sá. Are you crazy? Ṣé irọ́ ni o? Arúgbó lè ní tí ẹ bá sọ̀rọ̀ sà. Arúgbó ni wọ́n sá fún mi sẹ́yìn. Bá mi sọ̀rọ̀. Wọ́n láti yá bá mi sọ̀rọ̀. Are you crazy? Má sọ kúrò lórí náà fún. Ṣé ẹ bẹ bá? Sún síbí. Arúgbó lè bá sọ̀rọ̀ tọ̀. Sún síbí. Kí ló ṣe? Boris. Báwo ló ṣe jẹ́?
kẹ́ gbọ́ nǹkan tí mo fẹ́ sọ ṣùgbọ́n ṣé kọ́kọ́rọ́ ilé òun ni kọ́kọ́rọ́ géètì tẹ́ bá ti wọlé ẹ ṣàmì ìròyìn wa kọ́kọ́rọ́ ilé kọ́kọ́rọ́ entrance mẹ́ta la ní nínú ilé wa ìkan láti kitchen ìkan window ìkan wọlé láti sitting room ṣẹ́rí ilé òun ni sitting room ṣẹ́rí ilé òun ni entrance láti ibi kitchen yẹn ó ti yẹ ilé òun ni main door gọ́gọ́gọ́ tẹ́ bá ti wá wọlé ìyàrá tó wà lápò òsì yàrá yẹn kan náà ní master bedroom wà níbẹ̀ lọ́kọ́ bí máa ń sùn sí ọkọ rẹ̀ lè rí èyí tó ẹ̀kọ́ ìfẹ́ náà lára mi ìwé ẹ̀ ní ṣàṣìṣe ẹjọ́ ọ̀hún. nǹkan tó kàn ṣẹlẹ̀ ni pé ṣé gbogbo àwọn analysis tó ṣe ń sìn ṣé kò sí failure kankan bẹ̀. bó ṣe rí gan ọkọ tí ò bá yé mi torí ẹ̀ ni mo ṣe ṣe tí mo yẹ sáìn gbogbo ẹ̀ mo fi sáìn ṣe ìjọ ìṣòro ọ̀gbẹ́ èyí tí ò bá yé mi jẹ́ kí n mọ̀ ní sè jẹnẹrétọ̀ lè wà lójú rẹ̀ ẹ má pa rẹ̀ ẹ jọ ó ètò orí ó dẹ̀ máa ń sọ̀rọ̀ bí òkú tó bá ti sùn báyìí kí tẹ máa fi gé gbogbo nǹkan ọmọkùnrin ẹ̀ kò ní jí ṣe ti gbọ́ ẹ ṣe. no problem tí o bá ti sí fẹ́lẹ̀ lọ́dọ̀ tí ọ̀dọ̀ tiẹ̀ kò lè sí látọ̀dọ̀ tiẹ̀ so let's go. George. Kí ló sún ẹ débẹ̀? Ẹ̀sà, màmá ọkọ mi ni àtọ̀rẹ́ mi, mo lọ fún. Florence yẹn ṣé ọmọ ibi tó wà? Gbọ́dọ̀ lọ mẹ́lọ. Hello, Florence yẹn wà ní. Police house, no? Yes, my lord. Yes, my lord. Go hack off it. Come inside. Ẹ̀kọ́ bá ní o, èmi kọ́, wọn lè rí mi mú òjọ́, mi ò ní fẹ́ tẹ̀. Lorraine, come on, hurry up. Don't make any move. Hands up and stay where you are. You are under arrest. Are you Mr. Chibuzo? Yes. Ǹjẹ́ ẹ mọ arábìnrin kan tó jẹ́ Doris Nwachukwu? Mo mọ̀. Ẹ mọ̀? Yeah. What?
bàbá. ó ní ìdí pàtàkì tí mo fi mú ọ wá bí lálẹ́ yìí mo fẹ́ fi àwọn àṣírí ńlá kọ̀ọ̀kan hàn ọ́ ni nígbà tí n bá pe òkú tí mo fẹ́ bá sọ̀rọ̀ jáde n ò ní fẹ́ kí ẹ̀rù ọ bà ọ́ o tó o ti gbọ́ nítorí pé iṣẹ́ tá a bá ń ṣe tá a bá fi lé ọmọ ẹni lọ́wọ́ bá a bá kú tán iṣẹ́ náà parun ni gbójú rẹ̀ sí i. Fáṣọlá Fáṣàwẹ̀ Fáṣọlá Fáṣàwẹ̀ bá a bá pe òkú ajẹ́ ni o bá a bá pe òkú adáni lóhùn òkú tó ń bẹ nírònà kì í pẹ́ tí fi wá jẹ́ni tá a bá pè é èyí tó ti sùn tó ti fọwọ́rọ̀ mọ́gi ìgbàgbé nìkan ni kì í jẹ́ ní bọ̀rọ̀bọ̀rọ̀ mo parí iṣẹ́ tó rán mi ọ̀yá máa bọ̀ wá jẹ́ mi o. ẹ ṣe gan lọ́pọ̀lọpọ̀ báwo ni gbogbo iṣẹ́ báyìí. Fáṣọlá Fáṣàwẹ̀ mo ti parí iṣẹ́ tó gbé fún mi o ọlá ìyá ọ̀rẹ́ rẹ ti ń bẹ nínú ìgbèkùn mo ti yọ kúrò nínú àhámọ́ ìyàwó rẹ Doris tó ṣokùnfà ikú rẹ ọwọ́ àwọn ìjọba ti tẹ̀ ó ti ń bẹ nínú àhámọ́ wọn ní báyìí o lè padà lọ kó o lọ rè sùn láyà olúwa rẹ kó o máa sinmi títí láéláé. ó dìgbà o. àwọn nǹkan ara ni mo mú torí ẹ̀ mú ẹ wá sí yìí lónìí mo sọ níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi mo ní òwò tí a bá ń ṣe tá a bá fi òwò náà hàn ọmọ ẹni ńgbà tá a bá jáde láyé tán tàbí tá a bá kakòdà tán òwò náà máa parun ni òun ni mo ṣe ẹ̀mú wa bí lónìí ó lè ṣeéṣe kó ṣe pé ṣé aṣọ́bojì yìí nìwọ náà ó padà wàá ṣe ní ìkẹyìn ọjọ́ n ò sọ bẹ́ẹ̀ pẹ̀lú àṣẹ o ṣùgbọ́n mo rò ó gẹ́gẹ́ bí ẹni tó ń ronú níwájú Olódùmarè ni ṣé orí ń tó orí lónìí àmì ńlá àti ẹ̀kọ́ ńlá ni mo mú wá dá ọ lójú nítorí pé o kéré ò tí ì dàgbà ọ̀nà ẹ̀ sì jìn màjèṣí ni ọ̀tẹ́rù àgbà gbé ni mo ṣe fẹ́ kó o mọ mẹ́ni méjì nínú gbogbo ohun tó ń ṣẹlẹ̀ lọ́jọ́ ayé yìí ọ̀rọ̀ kan ni mo fẹ́ kó o fi sókàn àyà òun ni ìrántí ọjọ́ tí mò ń ṣe lálàyé ni pé kó o rántí ìjọ́ tó o dàbí bí ọkùnrin ṣe rí kó o rántí pé ìgbà kan ń bọ̀ tó o dàbí Fáṣọlá Fáṣàwẹ̀ ìgbà kan ń bọ̀ tó o sùn bí àwọn tó sùn yìí tí wọ́n sùn nínú òkùnkùn tí kò sí ẹni tí ń ṣọ́ wọn lápá tí kò sí ẹni tí ń ṣọ́ wọn lẹ́sẹ̀ tí kò sí pé ẹnikẹ́ni ló lè fún wọn lóúnjẹ mo fẹ́ kó o ṣe ìrántí ọjọ́ nígbà tó ṣe pé aṣọ tí èèyàn bá fi sílẹ̀ ọmọ ó gbé ta ìyàwó ó gbé ta ọkọ wọn ó taari ẹ̀jù síbì kan tí kò sí agbára àti pẹ̀yìn dàmọ́ ńlá ń pè ní ìrántí ọjọ́ kí ló bí ọ̀rọ̀ ìrántí ọjọ́ ìwá òun ni ìyá tó bí Fáṣọlá Fáṣàwẹ̀ gangan ìyún òkú tó kọjá lọ tó lọ rèé sinmi lọ́wọ́lọ́wọ́ yìí ìyá yìí ó mọ̀ pé Olódùmarè ní ṣètò fífẹ́ ọkọ àti aya látòdì ọ̀run wá sílé ayé àtàwùsá ni àti Yíbò ni àti Yorùbá ni kò sí èyíkéyìí tó Olódùmarè ò sopọ̀ nínú gbogbo wọn ìkan lolódùmarè ṣe gbogbo wa níwọ̀n ìgbà tí ìfẹ́ bá ti wà láàrin ọkùnrin tí ìfẹ́ bá ti wà láàrin obìnrin ṣáwùsá ni í ṣèyàn àbí Yíbò ni ò ń ṣèyàn àbí Yorùbá ni kì í ṣèyàn ọ̀pọ̀lọpọ̀ ilé ló ti dàrú ọ̀pọ̀lọpọ̀ ilé ló ti dahoro ọ̀pọ̀lọpọ̀ ìfẹ́ làwọn bàbá wa àtìyá wa ti tú kádànù nítorí àìlègbà wọn láàyè kí wọ́n fẹ́ ẹni tí ọkàn wọn yàn àìṣèrántí ọjọ́ ni o bí ìyá rẹ̀ bá ṣèrántí ọjọ́ ni tó bá rántí pé nǹkan ń bọ̀ wá tó lè mú Fáṣọlá kúrò níwájú tòun lójijì Fáṣọlá ọmọ Fáṣàwẹ̀ tí ó pa lójijì tóun ò ní rí mọ́ níbi tóun gbé ti ń jẹ tóun gbé ti ń mu kò ní kúrú ìwà bẹ́ẹ̀ ṣùgbọ́n àìrántí ọjọ́ òun ló ṣekú pa o máa rántí ọjọ́ bó o ṣe ń dàgbà bó o ṣe ń gòkè máa ní ọpọlọ máa ní ọgbọ́n mú ìrántí ọjọ́ sí ọkàn àyà rẹ gbogbo ìṣẹ́jú kí ìṣẹ́jú tó bá ti ní ìrántí ọjọ́ nú ayé rẹ báyìí o máa bẹ̀rù Olódùmarè láti hùwà o ò ní ṣebi o ò ní ṣèké o ò ní dalẹ̀ o ò ní parọ́ tán ni jẹ o ẹ̀dákẹ́dà tí o bá sì ti wá parọ́ tán ni jẹ láyé yìí wọ́n máa ń lu àlùyọ láyé wọn ni agbára ayé kìí ká wọn agbára àlùjọ̀ní kìí ká wọn agbára ọ̀tá kìí ká wọn agbára àfáà kìí ká wọn tí babaláwo kìí ká wọn wọ́n máa ń dúró níwájú Olódùmarè títí láéláé nítorí pé àwọn ni wọ́n ń ṣe ìrántí ọjọ́ inú Olódùmarè á máa yọ sí wọn máa wá kọjá lọlé kó o lọ rè sọ fún ìyá rẹ pé mo ti débi iṣẹ́ tèmi. ẹ̀yin bàbá mi iṣẹ́ kílẹ̀ arákùnrin ìgbé fún yín gan-an torí lẹ́ẹ̀kan mo gbọ́ tẹ̀ ń sọ fún pé ẹ ti parí iṣẹ́ tó gbé fún yín. ẹ̀yin bàbá mi iṣẹ́ wo ni òkú ìgbé fún yín gan-an ẹ làwọn mi bàbá kò yé mi. nípasẹ̀ iṣẹ́ tí òkú ìgbé fún mi n ó máa ṣàlàyé ẹ̀ fún ẹ lówùrọ̀ ọ̀la nígbà tí mo bá padà dé tó gbọ́ ọ̀rọ̀ ibi ìkọ́ ṣùgbọ́n sọ fún ìyá rẹ pé ẹ̀kọ́ gbígbóná ní kẹ́ ẹ̀ kó lẹ̀ fún mi lówùrọ̀ ọ̀la láyọ̀ àtàlàáfíà láàjì. ó dàbọ̀ ó dà òkè gbóná ní kẹ́ ẹ bá ń sílẹ̀ láàárọ̀ ọ̀la mo ò ní pẹ́ dé. ẹ̀rí báyìí ohun tó sọnù gan-an ni ìfẹ́ àìní ìfẹ́ ló jẹ́ kí ẹnìkan máa kọjú ìbọn sí ẹnìkejì àìsí ìfẹ́ ló jẹ́ káwọn olóṣèlú ọmọ kówó wá òkè òkun
àìsí ìfẹ́ ló jẹ́ ká máa gbógun tira wa àìsí ìfẹ́ ló jẹ́ á máa ṣe ẹlẹ́yàmẹ̀yà àìní ìfẹ́ òun ló jẹ́ kí ọmọ ìyá méjì kó máa jà síra wọn ibi tí ìfẹ́ bá gbé wà àjọṣepọ̀ yóò dán mọ́rán ó yẹ kí haúsá ó lè fẹ́ Ìgbò ó yẹ kí Ìgbò ó lè fẹ́ Yorùbá torí pé ọmọ ìyá kan náà jọ ní gbogbo wa ìyá tó bá sọ òun lọ bẹ́ wù ló bí ṣòkòtò ẹ̀ má ní àwọn. ẹ má jẹ́ sọ̀rọ̀ sí o má sọ ìyá rẹ̀ la lọ ra sọ fún ibi ìyá rẹ̀ òbí wọn ní ọ ṣebí nígbà tó wà jí ìbátẹ tó bá tẹ ogun náà ṣùgbọ́n àìkú sẹ́lẹ̀ sẹ́lẹ̀ tó bá kàn mí tó tó bá bí mọ̀lẹ́ sóò lónìí lábúrò àwọn afẹ́dẹ́ nìkan wà ó ní wájú ó ní lẹ́yìn arúgbó àná tó fi bí ọ. nígbà ilé ẹ̀fẹ́ gba 5,000 lórí kókó lóyè tó bá dórí tẹ̀mí nílẹ̀ wa ń kó. ẹlẹ́ ṣé wà ókè. ṣé o mọ̀ pé ìyàwó mi. ilé o olórí burúkú ẹ̀mọ̀ ti pẹ́ lọ́gbẹ́ ẹ̀rọ tí lójó ń kọ̀ ọmọ ti rẹ̀ yín tójú yín pọ́n bí abẹ́ tí ó sàǹfààní. òkèrè kò sí ìtì mọ̀ nínú kan àwọn ẹbí ìyá wa. èmi ẹ ṣe ìyá yẹn nìkan o. ẹlẹ́gbọ̀n kárẹ̀ àyà mi nù. ìwọ kọ́ ni ẹlẹ́gbọ́n kọ́ tó bá mi nínú ọkọ ni. ẹ̀yin ni ẹlẹ́gbẹ́. ẹyẹ méjì ìjà ṣàrò. orí mi ni ojú ẹ̀ fọ́ ni. So what? Come and leave that place. tó bá kù ọjọ́ kan tí wọ́n jáde láyé èmi ní ọ̀ka wò. ó rè sùkúrù. ẹ má jẹ́ ẹjọ́ lóhùn èmi lè lọ́mọ eléyìí kò fẹ́ jẹ́ ìyàwó bímọ léwu. ẹjọ́ tí ẹ bá tẹ̀lé fún wọn lé sẹ́yìn lẹ́fẹ́ fún wọn ilé ìgbìmọ̀ wo dájú wa ẹni tá à ń fi ẹjọ́ wọn wá táwọn ọ̀dọ́ ló ń bá yé wọn jẹ́. ọlálànjà lórí wọn wá bò sí ògbó fi wéru sẹ́yìn. má dà ló tọ́ọ̀rẹ́ mi bá tẹ ogbó fún ìyá rẹ̀ tó bá jáde ọmọ ọdún wẹ̀wẹ̀ tọ́ọ̀rẹ́ mi bá tọ̀ báyìí lásán ọmọ ní ọ̀tọ̀ lọ́rùn lọ́rùn tó bá tó kà sí. ọ̀rọ̀ ẹ̀jẹ̀ mọ́ bẹ́ẹ̀ mímọ́ ilé mi. ọ̀rọ̀ náà lọ sọ. ó lóun àfihàn ọmọ mi lára. ìyá bọ́ ń come back to school àjí bébí má tẹ̀lé ó ti yé mi. ìyàwó àjì ṣé mo ìfẹ́ ayé ìgbà yẹn lẹ́yìn lò náà ẹ mọ̀kọ́ tó ń ṣe mí o. èmi àti ẹ for better for worse lájọ sáyẹn. ó sá kúrò lé àrùn wọlé kù. ẹ̀yin mo fún ní ẹ̀sán lọ́sí lánàá tí ó jẹ́ pé ilẹ̀ fẹ́ ju gbogbo àwọn àpáàs. àkọ́kọ́ kíní tẹ fún mi ó le ẹlẹ́ẹ̀kejì èmi lẹ fún kẹ́yìn. Dèmi ti ń bọ̀ dèfìlà rẹ̀. àmọ́ gbogbo ara kìkì ẹ̀gún bínú bá ṣe é ṣe bá. pé ó yà pé mi lọ pé tèmi ti lọ. ní ìgbé tí ì bá pè ní ọ̀sẹ̀ yìí ń pè lọ́sẹ̀ mi ẹ̀yìn pè lọ́sẹ̀ tí ń bọ̀ tèmi mo nífẹ̀ẹ́ rẹ̀ ìyàwó mi. Adio dákun tá a mọ̀ fáwọn Lucky yáàdì nǹkan wà rí ọmọ tó sọ̀rọ̀ pé mo ní wọ́n mọ̀ ọ̀dọ̀ gbọ́dọ̀ pẹ́ o nílò tọ́jú gẹ́ẹ́. Mami, simple arithmetic ló gbé fún yín. a mọ̀ pé tú ní ẹ ti àárín rẹ̀ yìí àgbélébù yìí tó wà láàrin rẹ̀ yìí ni òye mi ebi àgbélébù yìí ni wọ́n kan Jésù mọ́ ó ṣe wá jẹ́ pé àgbélébù nìkan ní ọ̀dà wà ní ìwé tí Jésù ò sí ń bẹ̀. pé wọ́n ṣe báyìí wọ́n kàn mọ́ àgbélébù báyìí.
orílẹ̀-èdè wa ká ṣera wa lọ́kàn ní Nàìjíríà. In unity we stand, in union we stand, unification we stand, integration we stand, amalgamation we stand, so next we stand, federation we stand, uniformity we stand, unity we stand.